abala ìròyìn náà la tún kàn lù lónìí lórí ètò wa Agogo Ayọ̀. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Kókó oníròyìn tí a ní fún yín rèé. Ọ̀rọ̀ Mr. Ibu ò lésì, ibi náà bó fi bẹ̀rẹ̀ sí mà ló sọ bẹ́ẹ̀. Dayọ̀ Adénẹ́yẹ ṣe àgbékalẹ̀ ilé ìtura. Stephanie Okereke Linus kópa nínú eré sinimá nílùú òyìnbó. Ẹ wá nǹkan fìdílé ká jọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Yìí ni a ka ìròyìn kan wípé òṣèré adẹ́rìnpòṣónú níléeṣẹ́ Nollywood John Okafor tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Ibu sọ wípé òun ò faramọ́ kí ààrẹ ẹgbẹ́ Actors Guild of Nigeria AGN Ibinabo fi bẹ̀rẹ̀ sí máa lọ fún sáà kejì. Ibinabo náà ti wá jáde síta wípé ọ̀rọ̀ rẹ̀ ò lésì àti wípé tí òun bá fún lésì yóò dàbí ẹni wípé òun ṣe pàṣípààrọ̀ ọpọlọ òun fún ìwà àìmọ̀kan rẹ̀ ni. Ó ní òun ò di ààrẹ ẹgbẹ́ náà nítorí owó àti wípé níṣẹ́ ló yẹ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ro gbogbo nǹkan tóun ti ṣe fún ẹgbẹ́ náà láàrin ọdún méjì. Ó sọ wípé gbogbo nǹkan tí Mr. Ibu ṣe àwáwí lórí ní òun àtàwọn ẹgbẹ́ òun ti ṣe eléyìí tó fi hàn wípé kì í ṣe ọmọ ẹgbẹ́ náà rárá. Ibinabo ṣàlàyé wípé Mr. Ibu ò tiẹ̀ lè gbégbá ìbò fún ààrẹ ẹgbẹ́ náà nítorí wípé kì í ṣe ọmọ ẹgbẹ́ AGN àti pé ohun tó dùn òun ni pé Mr. Ibu ò dárúkọ àwọn ọmọ ẹgbẹ́ tó ní inú wọn ò dùn sí òun. Ó wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìfẹ́ tí òun rí gbà látọ̀dọ̀ àwọn tóun ti kó ipa pàtàkì nínú ayé wọn ló gbé òun ró, òun yóò sì ṣe ohunkóhun tí yóò gbà fún òun láti dé ibikíbi tóun bá fẹ́ dé. Sọ̀rọ̀sọ̀rọ̀ àti ẹni tó ní ìpín níléeṣẹ́ Primetime Africa Dayọ̀ Adénẹ́yẹ ti ṣe àgbékalẹ̀ ilé ìtura tirẹ̀ eléyìí tó pè ní D&C Bar and Suites. Ilé ìtura náà wà ní ojúlé 19 sí 23 òpópónà Òkè Àwo lójú ọ̀nà Ìkòròdú agbègbè Mile 2 ìpínlẹ̀ Èkó. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ní òun ti ń gbèrò ilé ìtura náà fún ọdún 4, òun sì mú àdúgbò náà nítorí wípé kò tíì sí ilé ìtura kankan níbẹ̀ àti pé àwọn olùgbé agbègbè náà ti ń retí irú okòwò bẹ́ẹ̀ ládùúgbò wọn. Eléyìí tó fún àwọn náà ní àǹfààní láti jẹ ìgbádùn irú nǹkan táwọn ènìyàn ń gbádùn nílùú Ìkẹjà, Victoria Island àti ní Lẹ́kì. Adénẹ́yẹ tún ní ìpín nínú iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ Sahara Communications tó tún ṣe àmójútó ayẹyẹ àti ètò orí móhùnmáwòrán àti orí rédíò. Òṣèrébìnrin Nollywood Stephanie Okereke Linus ti kópa rẹ̀ àkọ́kọ́ nínú eré sinimá kan nílùú òyìnbó tí àkọlé rẹ̀ ń jẹ́ Boonville Redemption. Ó sì fi ìròyìn ayọ̀ yìí tó àwọn olólùfẹ́ rẹ̀ létí lórí ẹ̀rọ Instagram rẹ̀. Okereke kópa gẹ́gẹ́ bíi Doris, obìnrin tó wà lára àwọn tí wọ́n kó lẹ́rú lọ sílùú Amẹ́ríkà táwọn òbí rẹ̀ wá láti orílẹ̀-èdè Nàìjíríà. Ó kópa gẹ́gẹ́ bíi olùtùnú fún ọmọ kékeré kan Melinda tí kò gbọ́njú mọ́ bàbá rẹ̀ rárá. Judy Belshi Tobrom ló kọ ìtàn eré sinimá náà, Don Schroeder ló darí rẹ̀. Àwọn ìràwọ̀ tó sì tún kópa nínú rẹ̀ ni Diane Ladd, Ed Asner, Emily Hoffman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká tó parí ìròyìn fún tòní, ẹ gbọ́ ọ̀kan lára àwọn lẹ́tà tá a rí gbà. A gba lẹ́tà kan látọ̀dọ̀ ìyáàfin Adébọ́lá. Wọ́n ní àwọn máa ń gbádùn ètò Agogo Ayọ̀, ó sì máa ń kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n. Wọ́n wá gbàdúrà wípé Ọlọ́run yóò máa fún wa ṣe. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ọ̀rọ̀ Mr. Ibu ò lésì, Ibinabo fi bẹ̀rẹ̀ sí mà ló sọ bẹ́ẹ̀. Dayọ̀ Adénẹ́yẹ ṣe àgbékalẹ̀ ilé ìtura. Stephanie Okereke Linus kópa nínú eré sinimá nílùú òyìnbó. Àrígbà lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayọ̀ fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ má lọ